lẹ́yìn tí awuyewuye gba gbogbo orí ẹ̀rọ ayélujára nípa gbajúgbajà àáfàá ilẹ̀ haúsá ni tó tún jẹ́ agbódegbà fáwọn fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì ìyún Sheikh Ahmad Gumi wípé bàbá náà ó pariwo síta pé àwọn sójà orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n wọ orílẹ̀-èdè Nàìjíríà láti wá kojú àwọn afẹ̀míṣòfò pé wọ́n ti fún wọn lórúkọ òun láti pa òun pọ̀ lérí àwíjàre pé òun náà wà lára àwọn afẹ̀míṣòfò. Níṣe ni Sheikh Ahmad Gumi ló ti jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà o tó sì sọ nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Ẹ rántí pé lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ kẹrin nínú oṣù kìíní ọdún 2025 the 4th of January 2026 ó ní ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ sí ní gba orí ẹ̀rọ ayélujára nígbà tí wọ́n ní Sheikh Ahmad Gumi ó bá àwọn jàmọ́ yan àwọn ọmọ lẹ́yìn ẹ̀ ní mọ́ṣáláṣí ẹ̀ ó bá wọn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kaduna wípé ẹnìkan pè òun lára àwọn alágbára Nàìjíríà láti ìlú Àbújá láti ta òun lólobó pé wọ́n ti fún àwọn sójà Amẹ́ríkà tí wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà láti máa gbógun ti àwọn afẹ̀míṣòfò lórúkọ òun láti pa òun pọ̀ mọ́ àwọn afẹ̀míṣòfò tó fẹ́ pa Sheikh Gumi. Nínú ọ̀rọ̀ tí wọ́n ló sọ náà ni wọ́n ló ti ní bọ́ǹbù iná ní kájù sóhun tí wọ́n sì ní tí wọ́n yóò parọ́ mọ́ ni pé òun wà lára àwọn afẹ̀míṣòfò. Níṣe ni wọ́n wá ní Sheikh Gumi ó ránṣẹ́ sí gbogbo àwọn àfáà pé ká má ṣe dákẹ́ nítorí pé ìdákẹ́jẹ́ wọn lórí ọ̀rọ̀ náà lásìkò tó fẹ́ fẹ̀mí òun sínú ewu yìí ó léwu gidigidi kọjá sísọ. Ṣá o, àsìkò tí ìròyìn ń jà rìnrìn kiri táwọn èèyàn sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ẹ̀ wípé Sheikh Gumi lè sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìpọn fẹ́ pa òun tẹ́rù ń bà á kódà tí àwọn kan tiẹ̀ tó ń jẹ́ kó dìímọ̀ pé alágbára wo ló ń ta lólobó láti ìlú Àbújá ìyẹn Sheikh Ahmad Gumi ló máa padà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn náà. Nínú ọ̀rọ̀ tó kọ sórí ẹ̀rọ ayélujára Facebook ẹ̀ ìní bàbá náà ló ti jẹ́ kó dìímọ̀ pé kò síbi tóun ti sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní òun ò mọ ibi táwọn èèyàn tó ti rí irú ọ̀rọ̀ ọ̀hún tó sì ní wọn pààrọ̀ ẹ̀ mọ́ òun ni. Sheikh Ahmad Gumi ni òun ò sọ débi kankan wípé ẹ alágbára kankan pé òun láti Àbújá wípé wọ́n ti fún àwọn Amẹ́ríkà lórúkọ òun láti pa òun àti pé fẹ́ ju bọ́ǹbù sóhun ó lóun ò mọ ibi tí wọ́n ti rí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ o àti wípé òun ò bá ẹnikẹ́ni sọ. Sheikh Ahmad Gumi wá ní òun fúra wípé ó ṣeé ṣe kó jẹ́ pé n tó fa àṣírí ọ̀rọ̀ náà tí wọ́n ń gbé kiri ni pé ọ̀rọ̀ tóun ti sọ láti bí ọdún mẹ́rìnlá kan sẹ́yìn ìyẹn ọdún 2012 níbi tóun ti ń sọ̀rọ̀ nípa bọ́ǹbù tí wọ́n wá jù sáwọn afẹ̀míṣòfò Boko Haram ó ní ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ìní àwọn tó ń gbèròyìn ọ̀hún kiri ìní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé jáde ní ọdún yìí gẹ́gẹ́ bí ìgbà tóun ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tó sì ní kò sóòótọ́ ńbẹ̀ o òun sọ pé wọ́n fún àwọn Amẹ́ríkà lórúkọ òun láti pa òun tàbí láti fi bọ́ǹbù yanjú òun.